Àlàáfíà fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Níbi gbogbo tó wù kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní orílẹ̀-èdè tó wù ká tú káàkiri sí, àti gbogbo ọmọ ilẹ̀ Yorùbá níbikíbi tó wù kí gbogbo ọmọ Yorùbá ó wà. Àkókò ti tó fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá àti orílẹ̀-èdè Nàìjíríà láti ronú. Bíbélì wípé bí àwọn ènìyàn mi tí à ń pe orúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀, tá a tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wa tí ò ní ẹ̀ṣẹ̀ nínú, kò sí ipò tí orílẹ̀-èdè tàbí tí ìpínlẹ̀ kan tàbí ìlú kan lè wà tá a lè ké tọ Ọlọ́run tí Ọlọ́run ò ní dá wa lóhùn. Láàárọ̀ yìí mò ń bá gbogbo àwọn àyànfẹ́ Ọlọ́run sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ẹ jẹ́ kí a wá sílé. Mò ń sọ̀rọ̀ nípa àwọn ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ wípé wọn ò tí ì jẹ ní tábìlì Bábélì, tán ò tí ì fi ife òkùnkùn, tán ò tí ì fi mú mi. Gbogbo àwọn tá a sì jọ wà lójú ọ̀nà pátá, ó jẹ́ ká rántí tó bá jẹ́ pé ní ìgbà tí Ọlọ́run lọ pa Sódómù àti Gòmórà run, tó bá jẹ́ wípé olódodo tó wà ní Sódómù àti Gòmórà wá pé 10, ó ṣeéṣe ká má pàlú yẹn run o, ó ṣeéṣe ká má pàlú yẹn run. Ṣùgbọ́n tó dá mi lójú ní Nàìjíríà àti ní ilẹ̀ Yorùbá, olódodo tó wà ń bẹ̀ ó ju 10 lọ. Àwọn àyànfẹ́ tó wà ń bẹ̀ pọ̀. Gbogbo ẹ̀yin ìran Mọ́dékáì, gbogbo àwa ìran Ẹ́sítérì, gbogbo àwa ìran Dèbórà, ẹ jẹ́ ká dìde, àkókò ti tó. Àwa gan tó láti gba orílẹ̀-èdè wa sílẹ̀ kúrò lọ́wọ́ Sátánì. A tó láti dá orílẹ̀-èdè wa gbà kúrò lọ́wọ́ agbára òkùnkùn tó mì orílẹ̀-èdè yìí. Ní ilẹ̀ Yorùbá, ogun lọ́tún Fúlàní, ogun lósì, gbogbo ogun tó wù kó yí ilẹ̀ Yorùbá po, kò yẹ kó mì wá lọ́kàn nígbà tá a mẹni tí a gbà, nígbà tá a dá Kristi mọ̀, tá a mọ Kristi. Ní lọ́wọ́lọ́wọ́ báyìí, gbogbo tá a gbọ́ wípé wọ́n fẹ́ ṣe nílẹ̀ Yorùbá, ṣe ni kí gbogbo wa ó dìde ká ọwọ́ wa sókè, ká pe Ọlọ́run, Ọlọ́run yóò dẹ̀ dá wa lóhùn. Àwa gbàgbọ́ pé ilẹ̀ Yorùbá ò ní run, ibi ò sì ní wọnú ilẹ̀ Yorùbá. Eléyìí tó ti wá sẹ́yìn yẹn, ó yí Ọlọ́run, ìmí ò sì ní kún mọ́. Níwọ̀n ìgbà tá a bá ké pe Ọlọ́run ni, tí àwọn kan bá pa ẹnu wọn mọ́ síbẹ̀, àwa tí òye yé, níbo làwa wà? Tí mo bá jáde síta wọ́n lè pa mí. Tá a bá sọ pé ká ṣe báyìí wọ́n lè pa mí. Nígbà wo ni kóńgàn wà ní dé? Ṣùgbọ́n tí àwa tí òye yé, tá a bá dìde, ọ̀pọ̀lọpọ̀ náà ó tún dìde pẹ̀lú wa. Ilẹ̀ Yorùbá ó sì gba òmìnira kúrò lọ́wọ́ Sátánì. Orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú yóò di òmìnira. Tá a bá fẹ́ láti jẹ́ kó orílẹ̀-èdè Nàìjíríà ó gba ìtúsílẹ̀, yóò gba ìtúsílẹ̀. Tá a bá fẹ́ kí ilẹ̀ Yorùbá ó gba ìtúsílẹ̀, ilẹ̀ Yorùbá yóò gba ìtúsílẹ̀. Ẹ̀yin ẹ wo nígbà tí wọ́n ṣetán, tí Ámánì ṣetán láti pa Mọ́dékáì àti ìlú rẹ̀ run. Mọ́dékáì ní kọ́ ṣoṣo olódìde kó tó fi ọ̀rọ̀ náà mọ Ẹ́sítérì. Kí àwọn tó lè bá sọ̀rọ̀, tó lè rí bá sọ̀rọ̀, kí gbogbo wọn náà tó dìde pẹ̀lú ẹ̀. Ọjọ́ 3 péré Ọlọ́run yí ogun yẹn dànù. Gbogbo àwa ìran Ẹ́sítérì, ẹ jẹ́ ká dìde. Gbogbo àwa ìran Dèbórà, ẹ jẹ́ aṣáájú ogun yìí. Ìjà wa kì í ṣe nípa ti ara, bí kò ṣe nípa ti ẹ̀mí. Àwa mọ ẹni tí a gbà. Ọlọ́run